فمرحبا بقدوم الشهر الكريم، شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن. تعلمون جميعا أن رمضان قادم علينا، وأن المسلمين في مشارق الأرض وفي مغاربها استقبال هذا الشهر الكريم حبا وسرورا وفرحا بقدوم هذا الشهر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. ما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني إتسواج لاتنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام بن علي الأثري حفظه الله تعالى. إليني ما جاء الدرس الثالث والثلاثون. إذن لك إليك تعليني أجمع نمبر 33. أفاني القسم الثالث إكمالك القسم الثالث إكمالك نينا وانكتي أمامبا آوجه. هناني مفطرات الصيام المعاصرة. مفطرات الصيام المعاصرة أو مدان تنس تمامبا آوجه وانكان بالودي إلي تكبي أمامبا آوجه. أفاتي وامنشان سواجو يقوى وانكاي أمبنو أولي تكبي أمامبا آوجه بدان بنو أولي تكبي كوكيمبا آوجه. واني ألاكو كومبي أركو ليستي وانا تله بإنكا 16 إناني وكاسو واجي تله أبي 17. نعم 17. سو واني على كم وناني بخاخ الربوي. بخاخ الربوي. سو بخاخ الربوي وناني أسما سبراي أبكاسو كبي إنهيلا إليتي انتباني أسما إلي تمانلو. أفاني بخاخ الربوي على نوعين. بخاخ الربوي نمجنا لكمسي. النوع الأول على كمبني بخاخ غاز ليس فيه إلا هواء يفتح مسام الشرايين حتى يتنفس صاحب الربو بسهولة. سوناني بخاخ سبري كان تيكي غاز لو انتي وسنكا كانونا توجو أتاغون له تيكي يو اوبن àwọn ààyè ibi tí èèyàn máa ń gbà mí pé èèyàn ò fi lè máa mí dáadáa. Ẹni tí ó bá ní asthma yóò fi lè máa ní àǹfààní láti mí dáadáa. So eléyìí gáàsì náà ni pé yóò kàn ṣe kíni wọ́n bá ti lò yóò la ọ̀nà dáadáa láti yẹ kí ẹni náà kó máa mí. أفاني فهذا لا يفطر إليه كوكين جاوي ولا يفسر الصوم إليني كوكين با آوجة. وللصائم أن يستعمله الطوف علاوه كله
wa sawmuhu sahih tí àwẹ̀ rẹ̀ ó sì ní àlàáfíà. àfáàní an-naw'u ath-thani oríṣi ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní naw'un min anwa'il hubub, oríṣi kan náà àwọn oríṣi oògùn ni oògùn oníkóró. huwa ibaratun an kapsulatin fiha daqiq, so ní òun náà ni capsule kan pé daqiq powder yìí náà ló wà nínú rẹ̀. kí ẹ bá a ṣe mọ àwọn capsule, àwọn oògùn tó jẹ́ capsule báyẹn, so powder yìí náà ni ó máa wà nínú wọn. wọ́n ní walaha alatun tudghat, ó sì ní engine, ó ní irinṣẹ́ kan tó yẹ pé ìyá máa tẹ̀ báyìí, ìyá máa tẹ̀ ní thumma tanfajiru ila nafsi alfam, so tí wọ́n bá tẹ̀ yóò ṣe kí yóò tú sí ẹnu. wa yakhtalitu hadha ad-daqiqu bir-riq, so daqiq yìí wá ní powder yìí yóò wá ṣe kí ni yóò mix papọ̀ mọ́ itọ́, yóò mix papọ̀ mọ́ itọ́. àfáàní fahadha eléyìí tá a sọ yìí o, ìyẹn oríṣi ẹlẹ́ẹ̀kejì nínú oríṣi bakhakhu rabu yìí, ni la yajuzu isti'maluhu fi siyam, kò tọ́ ká lò nígbà tí a bá ń gbààwẹ̀. li'annahu idha ikhtalata bir-riqi wasala ila al-ma'ida, torí pé tó bá fi lè mix papọ̀ mọ́ itọ́ ni yóò ṣe kí ni yóò padà dé inú okùn ni. wa hina'idhin yakunu mufattira, so tó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ yóò wá jẹ́ kí ni yóò jẹ́ nǹkan tí yóò ba ààwẹ̀ jẹ́, yóò jẹ́ nǹkan tí yóò ba ààwẹ̀ jẹ́. wọ́n ní wa bina'an ala dhalik, ń tó bá rí bẹ́ẹ̀ o, ń tó bá rí báyìí sọ yìí o, idha kana al-insanu muttarran ila isti'malihi, téèyàn bá wà forced láti lò ó, fa innahu yuftiru wa yaqdi ba'da dhalika in istata'a, so ìrọ̀ ibẹ̀ nǹkan yóò já àwẹ̀ rẹ̀, yóò já àwẹ̀ rẹ̀, so ìtorí nǹkan yẹn máa ba àwẹ̀ jẹ́, so yóò ṣe kí ni yóò já àwẹ̀ rẹ̀, tàbí tó wá pé nǹkan yẹn náà lọ́wọ́ kọ́ lò àwẹ̀ rẹ̀ ti já, ó lè máa ṣe kí ni ó lè máa jẹ ó lè máa mu, yóò dẹ̀ ṣe kí ni yóò san ọjọ́ yìí padà lẹ́yìn ìgbà náà tó bá lágbára. fa in kana muttarran ilayhi da'iman, tó bá yẹ pé every time ló fẹ́ máa ní ó bùkátà láti máa lò, wọ́n ní kò gbọ́dọ̀ fi kalẹ̀ nígbà kọ̀ọ̀kan. la yumkinuhu al-istighna'u anhu, kò possible láti filẹ̀ nígbà kọ̀ọ̀kan, kò possible fún láti filẹ̀ lásìkò kan sí kejì. wọ́n ní fa yu'amalu hina'idhin mu'amalata al-maridi maradan la yurja bur'u, so ìgbà náà ń kọ́ yóò máa bá nǹkan yìí lò, àbí condition rẹ̀ níbẹ̀ yóò dà gẹ́gẹ́ bí condition aláwẹ̀ eléyìí tẹ́ pé, àbí yóò dà gẹ́gẹ́ bí condition aláàrẹ̀ tẹ́ pé àrùn kan kí ó lálàáfíà mọ́, nípa nǹkan yìí ni tàbá sọ pé láti lálàáfíà nìyí, so percentage kan tí ó lò gan yìí náà, pé nǹkan yìí nǹkan tí ó possible kó máa bá lọ tí ó fi pàdé Allah subhanahu wa ta'ala, tàbí pé tí ó bá tiẹ̀ lálàáfíà gan àlè sọ pé báyìí iná wà ní ó lè ní àlàáfíà lédè, látara pé nǹkan yìí ó ti di àìsàn tí ó lágbára lára rẹ̀. ó ní fa yuftiru, ìrọ̀ níbẹ̀ yóò máa jáwẹ̀ rẹ̀ kò ní máa gbàwẹ̀. wa yut'imu an kulli yawmin miskina, yóò ṣe kíni yóò máa bọ́ ààlà rẹ̀, àbí yóò máa bọ́ aláìní, yóò máa bọ́ aláìní dípò àwọn ọjọ́ tí kò fi gbàwẹ̀ yẹn. eléyìí ni aláwọ̀kọ́ tí í ṣe asthma spray, ìdájọ́ rẹ̀ náà ni àtìrí. afọwọ́ni ẹlẹ́ẹ̀kejì ni al-aqrasu allati tuda'u tahta al-lisan, al-aqrasu allati tuda'u tahta al-lisan, àwọn oògùn eléyìí tí wọ́n máa ń fi sí abẹ́ ahọ́n. wọ́n ní hiya aqrasun tuda'u tahta al-lisani li'ilaji ba'd al-azamati al-qalbiyya, wọ́n ní àwọn oògùn kan ni àwọn oògùn oníkóró kan tẹ́ pé a máa fi wọ́n sí abẹ́ ahọ́n, a máa fi wọ́n sábẹ́ ahọ́n láti fi lè ṣe ìwòsàn àwọn heart attack kan. wa hiya tumtassu mubasharatan ba'da wad'iha biwaqtin qasir, so wọ́n ní pé nǹkan yìí sì ni yóò lọ tàbí kí ó yọ lẹ́sẹ̀kẹsẹ̀
lẹ́yìn ìgbà tí èèyàn bá fi sí abẹ́ ahọ́n yìí, so lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin àsìkò péréte náà ni ó ṣe kí ni ó parẹ́ ni ó yọ tán. ويحملها الدم إلى القلب. so tó bá ti yọ tó ti dissolve, ẹ̀jẹ̀ wa gbé lọ síbi ọkàn. wọ́n ní fatuqifu azamati al-mufaja'ah. so yóò dá àwọn sudden heart attack, so yóò dá dúró. ìyẹn ogun, irú àwọn ogun yìí nǹkan táwọn ṣiṣẹ́ fún iná ilé. afáàní wa hukmu hadhihi al-aqras. ìdájọ́ àwọn ogun yìí ni pé annaha la tufattiru as-sa'im. wọ́n ní pé kò kí n ba ààwẹ̀ jẹ́. لأنه لا يدخل منها شيء إلى الجوف. torí pé kò kí n wọ ọ̀nà fún bẹ́ẹ̀. abẹ́ ahọ́n yìí náà ni tó bá ti dé abẹ́ ahọ́n yóò sókè lẹ́ẹ̀kan náà yóò parẹ́. bal tumtassu fil fam. so ahọ́n náà ni àbí ẹnu náà ló máa ń sókè sí pé ahọ́n ẹnu ni ó wà tí yóò fi parẹ́. so torí ẹ̀ ń kọ́ tó rẹ̀ ló jẹ́ pé irú àwọn ogun báyìí kì í já ààwẹ̀. ẹlẹ́kẹta nínú àwọn al-mufattiratu yìí òun náà ni minzarul ma'ida. minzarul ma'ida òun ni àwò ilé tí wọ́n fi máa ń wo ikùn. so èyí tí wọ́n fi máa ń wo ikùn bíi gastroscopy tí àwọn olóyìnbó gẹ́gẹ́ bá àwọn olóyìnbó ṣe máa ń pè. so eléyìí ni wọ́n á kì í bọ ọ̀nà ọ̀fun. wọ́n á kì í bọ ọ̀nà ọ̀fun èyí tí ó fi dé ikùn láti fi wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ikùn. afáàní wa huwa jihazun tibbi. so wọ́n ní medical engine kan yadkhulu abra al-fami ila al-bul'um. so yóò wọlé láti ẹnu, yóò wọlé lọ ọ̀nà ọ̀fun. thumma ila al-mari. so lẹ́yìn náà yóò dé àyà. thumma al-ma'ida. lẹ́yìn náà yóò sọ̀kalẹ̀ sí ikùn. wa yustafadu minhu. àǹfààní tí wọ́n máa ń ṣe níbẹ̀ ni pé imma fi taswiri ma fi al-ma'ida. nínú kẹ́ pé wọ́n fẹ́ fi yàwòrán tó wà nínú okùn ni. li yu'lamu ma fiha min qurhatin wa nahwiha. so láti fi mọ tó wà ń bẹ̀ nínú àìsàn. so bóyá ọ́sà wà ń bẹ̀ ni àbí nǹkan tí ó bá jọ. aw li-istikhraji ayinatin saghiratin li fahsiha. àbí láti fi lè mú sample bí specimen ká fi mú nǹkan kan jáde nínú okùn. so láti ṣe kí ni láti lọ test ẹ̀ pé kí ni àìsàn tó ń da ikùn yìí láàmú. aw li ghayri dhalika min al-aghradi at-tibbiyya. àbí nítorí àwọn nǹkan tó tiẹ̀ tó yàtọ̀ sílẹ̀ nínú àwọn sábàbí àbí àwọn ìdí eléyìí tí ó lè fa nǹkan yìí nínú àwọn ìdí tí nínú àwọn ìdí ìwòsàn. so ó lè jẹ́ pé ìwòsàn míì náà fẹ́ lò fún, ó lè jẹ́ nǹkan báyìí, ó lè jẹ́ nǹkan báyìí. Allahu a'lam. kí Allah subhanahu wa ta'ala ó là wá kúrò níbi àìsàn tí ó bùkátà fún irú nǹkan báyìí àti àwọn nǹkan míì tí ó jọ. afáàní was-sahihu annahu la yufattir. eléyìí tó lálàáfíà ń bí eléyìí náà ni pé kí ni òun náà kì í jáwẹ̀. òun náà kì í ṣe kí ni kì í jáwẹ̀. illa an yakuna fi hadha al-minzari duhnun yasilu ila al-ma'ida. àti wáyé kí wọ́n ti fi kírímù kan pa minzaru yìí. so nǹkan fẹ́ kí ìbọn náà fún tí ó wọnú kùn yìí àfi pé ó bá jẹ́ pé wọ́n ti fi ìpara kan kírímù kan pa lára lókun pé nǹkan wá ní yóò ṣe kí ni yóò dé inú okùn bi wasitati hadha al-minzar. so látara wíwọlé àwò yìí eléyìí tí wọ́n fẹ́ yẹ ikùn wò yìí. wọ́n ní fa innahu yakunu bidhalika mufattira. tó bá fi lè jẹ́ pé ó gbé nǹkan kan dání tó wá gbé lọ sínú okùn. so irú nǹkan bẹ́ẹ̀ ńkọ́ yóò ṣe kí ni yóò máa jẹ́ ní tí ó bà àwẹ̀ jẹ́ ní irú condition bẹ́ẹ̀. wọ́n tó wáyé pé mujarradu pé wọ́n kà kí nǹkan bọ́ nínú okùn lásán ni, wọ́n kí ìbọn ìnà fún títí dé àyà tí dénú okùn láti fi check in tó wà ń bẹ̀. so eléyìí ńkọ́ kò kí n ba àwẹ̀ jẹ́. afọwọ́ ni ẹlẹ́kẹ́ni òun ni pé òun ni ghazul oxygen. so oxygen gas
فاني غاز الأكسجين الذي يعطى عن طريق الفم، يعني أكسجين غاز يلي كمان فونيا لا ترى عن طريق الأنف، تمام فونيا through إمو، يعني هو هواء يعطى لبعض المرضى. أتاكو كان تيكو يوم فون وفكنا على ري، ولا يحتوي على مواد عالقة أو مغذية. tó jẹ́ pé kò kí ń ní nínú, kò kí ń ní àwọn solid, eh, suspended solids, kò kí ń ní nínú bóyá àwọn kankan tẹ́ pé yóò ó wà solid, so pé bóyá bí oúnjẹ wá ní àbí nǹkan kan, rárá. So bákan náà kò kí ń sí àwọn kankan tẹ́ pé ó lè fún yàn lágbára tẹ́ pé yóò dàbí pé yàn ti lóyún, yàn ẹ̀ṣẹ̀ jẹun tán, so kò kí ń ní nínú. So atẹ́gùn lásán iná ni eré gáàsì ni, jẹ́ pé imú náà ni ó gbà wọlé. wa yadhhabu mu'dhamuhu ila al-jihazi at-tanaffusi. So ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí nìyí bí tó máa ń lọ òun náà ni al-jihazu at-tanaffusi, respiratory system. So engine tí a fi ń mí lára, tí ọmọnìyàn fi ń mí, so ibẹ̀ ló máa ń lọ. afáàní fahadha la yufattir, eléyìí ni kò kí ń ba ààwẹ̀ jẹ́, eléyìí ni kò kí ń ba ààwẹ̀ jẹ́. tàrí pé bakhakhu rabwi kò kí ń ba ààwẹ̀ jẹ́, àyàfi oríṣi kan bẹ̀, ìyẹn asthma spray, oríṣi kan bẹ̀ eléyìí tó pé oògùn kóró iná ni téèyàn ṣe kíni téèyàn tẹ̀sẹ̀ nù, so eléyìí nìkan ló máa ń ba ààwẹ̀ jẹ́. bákan náà al-aqras allati tuda'u tahta al-lisan, àwọn oògùn tí wọ́n máa ń fi sí abẹ́ ahọ́n láti fi ṣe ìwòsàn heart attack, so eléyìí náà ni kò kí ń ba ààwẹ̀ jẹ́. inzaru al-ma'ida náà, gastroscopy, so wọ́n sọ pé wọn náà kì í ba ààwẹ̀ jẹ́. bákan náà gazu al-oxygen, so oxygen gas, so wọn náà kọ́ kì í ba ààwẹ̀ jẹ́. ẹlẹ́ẹ̀karùn-ún afáwa ní al-qatratu fil anf, kíkànkà sí imú, kíkànkà sí imú. ṣé eléyìí náà máa ń jáwẹ̀ àbí kò kí ń já ààwẹ̀? afáwa ní al-anfu min al-madakhil allati tanfudhu ila al-ma'ida. So ọ̀nà imú nìyí nínú àwọn ojú ọ̀nà kan tẹ́ pé òun náà ní ààyè, ó ní ọ̀nà tó lè gbà wọ ikùn náà ni, àbí ká sọ pé ojú ọ̀nà kan tẹ́ pé nǹkan lè gbàbẹ̀ wọ inú ikùn náà ni imú jẹ́. li qawlihi sallallahu alayhi wa sallam, nítorí ọ̀rọ̀ Nabi sallallahu alayhi wa sallam tó sọ nípa àlùwàlá àti fífa omi símú pé wa baligh fil istinshaq, wá dé ògóńgó tó bá ń ṣàlùwàlá, rí i pé ó fa omi símú dáadáa. illa an takuna sa'ima, tó bá ń gbààwẹ̀ má fa omi símú dáadáa, wọ́n tó bá gbààwẹ̀ má fa omi símú dáadáa. so eléyìí afáàní fadalla hadha al-hadithu ala anna al-anfa manfadhun ila al-halq. so hadith yìí wá ń tọ́ka sí pé imú nìyí ojú ọ̀nà kan tẹ́ pé ó lè já sí ọ̀nà ọ̀fun. thumma ila al-ma'ida, tí nǹkan báyìí ti já sí ọ̀nà ọ̀fun, yóò ṣe kí ni yóò sọ̀kalẹ̀ sí inú okùn iná ni. wa bina'an ala dhalik, so lórí ilé wa ni fa qatratul anfi min mufsidati as-siyam, kíkàn kan símú ni níta máa ń kan símú nínú nǹkan tó máa ń ba ààwẹ̀ jẹ́ iná ni. idha wajada ta'maha fi halqihi, so tí èèyàn bá ṣe kí ni èèyàn bá fi rí tẹ́sítì rẹ̀ lọ́nà fún èèyàn, ó kàn kan símú, wà rí ká mò ń tẹ́sítì nǹkan ní ọ̀nà fún mi. aw wasalat ila al-ma'ida, bó tiẹ̀ wá dé ikùn, bó tilẹ̀ pé apá kan náà àwọn olùmọ̀ àwọn sọ pé nǹkan yìí kò kí ń ba ààwẹ̀ jẹ́, torí pé tẹ́sítì lásán téèyàn rí ní ọ̀nà ọ̀fun, tó jẹ́ pé kí n la yasilu ila al-ma'ida, kò kí ń dé ikùn. àwọn ni pé nǹkan yìí tẹ́sítì lọ́nà ọ̀fun lásán, kò kí ń sọ̀kalẹ̀ sí ikùn. so wallahu a'lam. lẹ́yìn náà eléyìí tí ó tẹ̀lé wọn ni bakhakhu al-anf, wọn ni nasal spray, eléyìí tẹ́ pé bakhakh, spray kan tẹ́ pé wọ́n máa ń spray sí imú. afáàní bakhakhu al-anfi ghayru mufattirin 'inda ad-darurati ilayhi, nǹkan tẹ́ pé kò kí ń báwẹ̀ jẹ́ tó bá pé yẹn wà forced, yẹn wà muttar
láti lò. So necessity pépè fún kéèyàn lò àfáàní kò kí ń bààwẹ̀ jẹ́. wọ́n ní wa in amkana ta'jiluhu ila al-layl fa huwa ahwat. tó bá wá possible láti lọ lára tí tó fi di alẹ́ kéèyàn tó lò, so òun ló fi ń dáa jù, ló fi ń ṣàǹfààní fún àwẹ̀ yẹn jù. wọ́n ní wa huwa mithlu bakhakhi ar-rabwi fil fam kama taqaddam. wọ́n ló ń dá gẹ́gẹ́ bí bakhakhi ar-rabwi létí èèyàn fi sí, tí wọ́n máa ń fi sí ẹnu gẹ́gẹ́ bí ó ṣe rékọjá àti ṣàlàyé. so ẹlẹ́ẹ̀kejì ń bẹ àfáàní qatratul udhun. qatratul udhun ntí a máa ń kán sí etí. àfáàní qatratul udhun ghusulul udhun la tufattir. so kí nǹkan kan sétí àbí fífi nǹkan fọ etí nìyí, nǹkan tó yẹ pé kò kí ń ba àwẹ̀ jẹ́ iná. àfáàní wa qad bayyana at-tibbu al-hadithu annahu laysa bayna al-udhuni wa bayna al-jawfi qanatun yanfudhu minha al-ma'i'u. wọ́n ní modern medical, so àwọn oní ètò ìwòsàn ìgbàlódé, so wọ́n ti ṣàlàyé pé kò sí ọ̀nà kankan láàrin etí àti ọ̀nà ọ̀fun tí nǹkan tó sàn tó lè gbà wọlé, tí nǹkan kan lè gbà wọlé pé àwa kan sétí yóò wá dé ọ̀nà ọ̀fun. so wọ́n ní wọ́n ti ṣàlàyé wípé kíni, wípé kò sí ọ̀nà kankan láàrin etí dé ọ̀nà ọ̀fun. wọ́n ní illa fi halati wujudi kharqin fi tublati al-udhun. àfi tí eardrum èèyàn tó bá ti ní problem lókun, bí a ó ti lu, so tí eardrum bá ti lu, tí problem ti wà ń bẹ̀, ìgbà náà wà ní nǹkan wá lè máa já sí ọ̀nà ọ̀fun láti etí. wọ́n tó bá yẹ pé ó ṣì wà bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá, kò sí ọ̀nà kankan tí nǹkan kan lè gbà wọ ọ̀nà ọ̀fun láti etí. wọ́n ní wa idha uzilat tablatul udhun. so tó bá fi lọ yọ eardrum, tó bá fi lè kúrò ń bẹ̀, tí eardrum bá fi lè kúrò ń bẹ̀, wọ́n ní fahuna tattasilu al-udhunu bil bul'um. so níbí báyìí, lásìkò yìí báyìí, so etí nìyí yóò ṣe kíni, yóò ní connection pẹ̀lú ọ̀nà ọ̀fun. tí eardrum tó bá fi lè kúrò ń bẹ̀, tí wọ́n bá fi lè yọ eardrum yẹn, àbótí ẹ̀ wá bàjẹ́ náà àbí nǹkan kan ṣe, so tí wọ́n bá kàn kan sétí, ọ̀nà ọ̀fun tààrà iná ni yóò máa lọ. wa takunu kal anf, yóò wá dà gẹ́gẹ́ bí imú sí ọ̀nà ọ̀fun. ẹlẹ́ẹ̀kẹjọ àfáàní qatratul ayn wal kuhl. qatratul ayn wal kuhli. so kíkàn kan sí ojú àti lílétí ìró. àfáàní as-sawabu annaha la tufattir. eléyìí tó lálàáfíà ni pé kò kí ń jáwẹ̀. li'anna al-ayna laysat manfadhan lil-akli wash-shurb. torí pé ojú nìyí kì í ṣe ààyè tí oúnjẹ àti nǹkan mímu tó máa ń gbà wọlé tàbí tó máa ń gbà kọjá. ẹlẹ́ẹ̀kẹsàn-án al-huqnatu al-ilajiyya. al-huqnatu al-ilajiyya. so ní abẹ́rẹ́ kan fún yàn ní abẹ́rẹ́. àfáàní wa hiya naw'an. oríṣi méjì ni abẹ́rẹ́ fún ìwòsàn, oríṣi méjì ni, ọ̀nà méjì ló pín sí. an-naw'u al-awwal, ọ̀nà alákọ̀ọ́kọ́ ni al-huqnatu al-ilajiyya al-jildiyya aw al-'adaliyya aw al-waridiyya. so wọ́n ní abẹ́rẹ́ lè tí wọ́n máa ń fún yàn fún ìwòsàn, tẹ́ pé al-jildiyya wà títí ara wa, tẹ́ pé orí skin ni ẹ máa gbà sí. so aw al-'adaliyya tàbí ti apá, aw al-waridiyya tàbí ibi iṣan, tẹ́ pé ibi iṣan iná ni ohun máa wọ́n tiẹ̀. àfáàní fahadhihi la tufattir. sàwọn eléyìí ni wọn kì í ba ààwẹ̀ jẹ́. li'annaha laysat aklan wala shurba. torí pé abẹ́rẹ́ yìí ni kò kí ń ṣe oúnjẹ, kò dẹ̀ kí ń ṣe omi. wala bi ma'na al-akli wash-shurb. kò sì sí, kì í ṣe ìtumọ̀, àsìkò túmọ̀ sí jíjẹ, kò dẹ̀ túmọ̀ sí mímu.
bákan náà kò lè dúró ní dúró oúnjẹ àti omi. àfáàní an-naw'u ath-thani oríṣi ẹlẹ́kejì ni al-huqnatu al-waridiyya al-mughadhdhiyya. so abẹ́rẹ́ eléyìí tẹ́ pé wọ́n gba ibi iṣan ló gbà wọlé ó wá jẹ́ al-mughadhdhiyya ó máa ń fún yàn ní okun téèyàn bá gbà á yóò dà gẹ́gẹ́ bíi pé èèyàn ṣẹ̀ṣẹ̀ jẹun tán ibi tí ara ó le sí tẹ́ pé èèyàn ò ní ṣe kí ni èèyàn ò ní bùkátà sí oúnjẹ. afáàní fahadihi tufattiru as-sa'ima eléyìí ni ó máa ń ṣe kí ni ó máa ń já ààwẹ̀ aláàwẹ̀ ó máa ń já ààwẹ̀ aláàwẹ̀. kí nìdí wọn ni li annaha ma'na al-akli wa shurb torí pé òun náà ó ń túmọ̀ sí oúnjẹ ó dẹ̀ ń túmọ̀ sí nǹkan mímu ni. fa inna al-mutanawila laha yastaghni biha 'an al-akli wa shurb torí pé ẹni tó bá fi lè lò ó ẹni tó bá fi lè ṣe kí ni tó bá fi lè gbà á yóò ṣe kí ni yóò rọrọ̀ kúrò níbi jíjẹ yóò rọrọ̀ kúrò níbi mímu yóò rọrọ̀ kúrò níbi jíjẹ yóò rọrọ̀ kúrò níbi mímu. sèyàn ni pé ebi ò ní pààyàn fún àwọn àsìkò kan tí nǹkan yẹn fi máa ṣiṣẹ́ ní ara èèyàn. so tí wọ́n bá ń gbà tó lọ gba irú abẹ́rẹ́ yẹn so kò tiẹ̀ ní fíìlì pé òun gbààwẹ̀ rárá látara pé kí ni yóò ti lágbára sí yóò sì ní okun sí. so lẹ́yìn náà lẹ́ẹ̀kẹwàá afáàní ad-dihanatu wal-marahimu wal-lasaqatu al-ilajiyya wọ́n ní àwọn creams so bóyá penicillin ní bóyá àwọn vaseline tẹ́ pé èèyàn máa fi ń rárá fún ìwòsàn táwọn kan mìíràn tẹ́ pé èèyàn lẹ̀ mọ́ra fún ìwòsàn. afáàní fi dakhil al-jildi aw'iyatun damawiyya fama yuda'u ala sathi al-jildi يمتص عن طريق الشعيرات الدموية إلى الدم وهو امتصاص بطيء جدا. wọ́n ní kó ń bẹ nínú awọ wa yìí nínú ara wa yìí ń bẹ nínú rẹ̀ àwọn awàyíyà kan àwọn kankan tẹ́ pé ó máa ń ẹ̀jẹ̀ àwọn kankan tẹ́ pé ó kó ẹ̀jẹ̀ sínú tó tẹ́ pé ibẹ̀ ni ẹ̀jẹ̀ máa ń stọ̀ sí. wọ́n ní pé àwọn nǹkan tí yẹn bá wá ń ṣe kí ni tí yẹn bá ń lẹ̀ mọ́ ara lápèjú àbí wọ́n ní ẹ fi nǹkan báyìí ra ara. so àwọn nǹkan yìí ni yumtassu an tariqi ash-shu'ayyirati ad-damawiyya. so àwọn nǹkan yìí ni tí yẹn bá ti ń lẹ̀ mọ́ ara so yóò máa soak yóò máa wọnú ara yóò máa gbẹ mọ́ ara yóò máa parẹ́ mọ́ ara so látara àwọn capillaries kan ṣe pé àwọn ń ṣiṣẹ́ láti fi máa gbé nǹkan wọnú ẹ̀jẹ̀ wọ́n ní wa huwa imtisasun bati'un jidda. so sísókì tó lẹ́ ń sókì yẹn díẹ̀ yóò máa sókì yóò máa wọlé díẹ̀ yóò máa wọlé sára díẹ̀. afáàní wa qad sabaqa anna huqna al-ilaji حقنا مباشرا في الدم لا يفطر. wọ́n ní àdá ti ṣàlàyé síwájú wípé abẹ́rẹ́ téèyàn gbà fún ìwòsàn so tó pé abẹ́rẹ́ tààrà ni láti lọ ṣe kíni láti lọ tó pé yóò lọ síbi ẹ̀jẹ̀ ni yóò lọ síbi ẹ̀jẹ̀ wọ́n láti ṣàlàyé síwájú pé lẹ́yìn kan wò la yufattir kò kí ń ba ààwẹ̀ jẹ́. فمن باب أولى هذه الدهانات والمراهم ونحوها. so من باب أولى eléyìí tí ó fi síwájú rẹ̀ tí ò ní bá àwẹ̀ jẹ́ ìfọ́ eléyìí òun ni àwọn kíni òun ni irú àwọn kan tí a mention yìí àwọn kan tó pé wọ́n kàn fi ra ara yìí fún ìwòsàn pé àwọn nǹkan kan tó ti wà nínú ara yóò ṣe kìí yóò máa fa nǹkan yẹn wọlé yóò máa gbà á mára láti fi lọ ṣe ìwòsàn nǹkan tí a fẹ́ lò ní ìwòsàn fún. so lẹ́yìn náà eléyìí tó tẹ̀lé ni idkhalu al-qastarah so lílo
qastara kíkí qastara bọ ààrẹ èèyàn. So qastara òní catheter, wọn a máa lò, ọkùnrin a máa lò, obìnrin náà máa lò. Wọn máa pàṣẹ sí ojú ara ọkùnrin láti fi jẹ́ pé kí ó máa tọ̀. So bákan náà wọn máa lo qastara fún nǹkan mìíràn gẹ́gẹ́ bí jẹ́ pé òun ni ó dàbí pé afa mention níbi ní wàhíà ambubun daqiqun, páìpù kan tó tínrín náà ni, páìpù tínrín fi sharayini litaswiri aw ghayri dhalik, litaswiri aw al-ilaji aw ghayri dhalik. So wọ́n ní kí wọ́n máa ń lo nǹkan yìí láti fi ṣe taswir, láti fi yàwòrán tàbí fún ìwòsàn tàbí fún nǹkan mìíràn, pé wọ́n lè fi ya àwòrán ibi tí wọ́n bá kí bọ́ lára, so tàbí láti fi ṣe ìwòsàn tàbí fún nǹkan mìíràn. Ní wa hadhihi la tufattir, wọ́n ní eléyìí ni kò kí ń ba ààwẹ̀ jẹ́, li'annaha laysa aklan wala shurba, torí kò kí ń ṣe oúnjẹ, kò dẹ̀ kí ń ṣe omi náà, wala fi ma'nahuma, kò sì dúró ní dúró oúnjẹ àtomi, kò túmọ̀ sí oúnjẹ, kò túmọ̀ sí omi. Wala yadkhulu al-ma'ida, kò dẹ̀ kí ń wọ inú okùn. wọ́n ní fahuwa awla bi'adami at-tafṭiri min al-ibari al-waridiyya. So ó wà awla, yẹn pé òun ló fi ń lẹ́tọ̀ọ́ láti má bààwẹ̀ jẹ́ gan ju abẹ́rẹ́ lè tí wọ́n á kì bọ inú sàn lọ, tí wọ́n á fún yàn lábẹ́rẹ́, wọ́n á tẹ̀ nǹkan sí yàn lára, tí pé ó dẹ̀ gba iṣan wọlé, tí ó gba iṣan wọlé. فأدرب بإذن الله عز وجل. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.